ọdẹ ọdún bíi lágbára ọlọ́run ìbànújẹ́ kò ní í ṣubú lu ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ tún káàbọ̀ sórí ìròyìn ìkànnì Fẹ́lifẹ́li TV níbi tí ń ti máa mú àwọn ìròyìn àkíkà wá sétí ìgbọ̀yín, ìyún ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tá a máa fi kẹ́kọ̀ọ́, tá a máa fi kọ́gbọ́n, tá a sì máa mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́, Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n dódì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ó dáa, ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Nínú àwọn ìròyìn tó lákàkì tí ń bẹ wájú mi láàkó yìí, òun náà ni jẹ́ kọ́kọ́ mú eléyìí kà láti ìpínlẹ̀ Imo. Wọ́n ní ilé ẹjọ́ ló mọ̀ ti ní kí pásítọ̀ Desmond Eke kó lọ lo ọdún 7 péré nínú ọgbà ìbáyìntún ilé ayé ẹni rọ, látàrí pé ń ṣe ni pásítọ̀ náà ló fi tìpátìkúùkù ló fi bá ìkànnù ìyàwó àwọn ọmọ ìjọ rẹ̀ tárábìnrin náà jẹ́ ọmọ ìjọ bákan náà tó fi bá a lò papọ̀. Wọ́n ní onídàájọ́ TN Nzwekwe òun náà ni ó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ wípé ìwọ pásítọ̀ yìí bó ti ṣe nǹkan tójú òṣèré ojú rẹ̀ náà rí nǹkan tí ojú ò rí rí o. Wọ́n ní pásítọ̀ náà ló jẹ́ olùdásílẹ̀ ilé ìjọsìn Deliverance Ministry of God Shepherd eléyìí tí ń bẹ ní Omeata ní Ovue níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Òwèrì. Òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀. Wọ́n ní ṣe ni pásítọ̀ náà ló sọ fún arábìnrin ọ̀hún wípé ó ní àwọn ìṣòro kan tí ń yọ lẹ́nu pé ẹgbẹ́ òkùnkùn àwọn ẹgbẹ́ omi òun náà ni ń da arábìnrin náà láàmú, tó sì sọ di mímọ̀ wípé àtọ̀ òun gẹ́gẹ́ lòun fi ṣe iṣẹ́ ìtúsílẹ̀ fún arábìnrin náà láti lè bọ́ kúrò lọ́wọ́ àwọn ẹlẹgbẹ́ omi eléyìí tí wọ́n ń dà á láàmú. Ó ní ṣe ni pásítọ̀ ọ̀hún òun náà ni ó mọ̀ fún arábìnrin kan náà ní oògùn kan kó lò. Ó ní bí ó ti fún arábìnrin náà ní oògùn náà, ó ní arábìnrin ọ̀hún kò mọ́ra mọ́. Ó ní ọgbà bẹ́ẹ̀ ni pásítọ̀ náà ló fi tìpátìkúùkù ló fi jẹran sóko sí lára arábìnrin ọ̀hún. Ó nígbà tí arábìnrin ọ̀hún kọ́ tó jẹ́ ẹni ọdún 35 tí ó tají tí ó mọ̀ wo ara rẹ̀, òun náà ni ó rí pé pásítọ̀ ọ̀hún ó ti bá òun ní àjọṣepọ̀ láìsí ìmọ̀ sí òun. Òun náà ló mọ̀ ké tó fi gbé ta tó gba àgọ́ ọlọ́pàá lọ. Wọ́n ní lóní janto náà ni àwọn ọlọ́pàá wọn fi kélé òfin gbé pásítọ̀ náà. Wọn ò jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó wọlé rárá o. Wọ́n taari ẹ̀ lọ sí ilé ẹjọ́ ibi onídàájọ́ ọ̀hún ó gbọ́ ẹjọ́ rẹ̀, ó sì ní kó lọ máa lò gbésí ayé rẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 7 gbáko látàrí ìwà láabi eléyìí tó wù síyàwó ọmọ ìjọ rẹ̀ ní ìpínlẹ̀ Imo. Àkíkà láti ìpínlẹ̀ Ondo ní ìròyìn eléyìí ti wá. Ó mà ṣe o, wọ́n ní àwọn ajínigbé àti àwọn jàgùdà páálé òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn ọlọ́kadà méjì kan ní agbègbè àríwá Àkókó ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ gan ni pé wọ́n ní arákùnrin ọlọ́kadà eléyìí tó jẹ́ pé gbajúgbajà ọlọ́kadà ní ìlú Ìyànà Àkókó, wọ́n ní wọ́n forúkọ rẹ̀ léde gẹ́gẹ́ bí Dàda Jàtó. Wọ́n ní níṣe ni wọ́n ti ń wá arákùnrin náà ti tó bí ọjọ́ díẹ̀. Wọ́n ní nígbà tí ó fi di ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá, òun náà ni wọ́n rí òkú ara arákùnrin ọ̀hún níbi tí wọ́n rí ní ẹ̀bá igbó kan tí wọ́n sì ti gé ọwọ́ rẹ̀ lọ tí ó sì sí ọ̀kadà alùpùpù rẹ̀ ń bẹ̀. Wọ́n rí pé wọ́n ti kó gbogbo owó tí ń bẹ lápò rẹ̀ àti ọ̀kadà rẹ̀ wọ́n ti gbé sá lọ. Wọ́n ní wọ́n kẹ́fín pé àwọn tí wọ́n já ọ̀kadà gbà lọ́wọ́ àwọn ọlọ́kadà ọ̀hún, àwọn náà ló ṣeé ṣe kó jẹ́ pé wọ́n gbẹ̀mí lẹ́nu arákùnrin náà nígbà tí wọ́n ti ran èèyàn lọ tí àwọn ọlọ́pàá tí wọ́n ṣèwádìí. Wọ́n ní ọkùnrin míì ní agbègbè Arigidi Àkókó sí láàrin Ìkàrẹ́ Àkókó sí Arigidi Àkókó. Òun náà ni wọ́n mọ̀ tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún ṣọṣẹ́ fún ọmọkùnrin míì tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀. Wọ́n tún gbé ọ̀kadà rẹ̀ lọ bákan náà. Ẹnìkan tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Mustapha, òun náà ló ń sọ di mímọ̀. Ó ní ṣe ni wọ́n lu àmọ̀mọ́ ọlọ́kadà ọ̀hún lórí o tán sì gba ọ̀kadà rẹ̀ lọ. Wọ́n ní nígbà tí wọ́n fi gbé délé ìwòsàn ńkọ́ ẹlẹ́mìí ti gbà á lẹ́nu rẹ̀. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ìyẹn Fúnmiláyọ̀ Ọdúnlámì ó ti wá fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó ní àwọn ti ń ṣe ìwádìí ọ̀rọ̀ náà lóní pápákọ̀ ọgbà tọ́wọ́ àwọn bá ti tẹ àwọn ọ̀daràn tán hùwà láabi náà wípé wọ́n fi ojú wọn ba ilé ẹjọ́.
ó dá ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV kò ní jù báwọn lọ fún ti tàkókò yìí. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir Mbaba tó bí mi lọ́mọ. Ẹ darapọ̀ mọ́ wa fún ọ̀kọ̀tun ìròyìn ọ̀hún tó bá dìgbà míì. Ẹ sì mọ́ gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV. Ẹ ṣeun ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.